kéèyàn láyà kó ní kò sáfà tó wọn lè bú nílẹ̀ Yorùbá ń bí wọ́n mọ àwọn méjì kan àwọn méjèèjì wọ́n da súnà rú nílẹ̀ Yorùbá débi pé Ọlọ́run bá Allah òun ló ṣàánú wa ló jẹ́ súnà òsẹ́kù àwọn èèyàn wọ́n rò pé súnà tá à ń píríṣì yẹn ni làwọn méjèèjì ń ṣe ọ̀kan sọ gbogbo àwọn èèyàn di kèfèrí ọ̀kan lòun ṣe súnà yìí ń tó àṣírí àwọn èèyàn yìí ń ṣépèlé àwọn èèyàn àwọn èèyàn wọn bèrè pé dákun ṣe súnà yìí ṣe ìpìlẹ̀ ńkọ́ mẹ́ni ìpè yìí pọ̀ yìí ń sí kámẹ́rà báyìí ọ bèrè ìpè ni wọ́n bèrè pé ṣé súnà tànàbì náà ti ẹni ká wá ṣe lélẹ́yìn àwọn méjèèjì وما فتنة في العالمين عظيمة لما بهما في دينهم يتمسكوا wọ́n di fìtínà àwọn méjì wọ́n dẹ̀ láyà ọba ìlú ọ̀bọ lẹ́nu wọn pírẹsidẹ́ǹtì ìlú ọ̀bọ sọ́wọ́nù súnà ká máa búrú pírẹsidẹ́ǹtì kò sí mẹ́ẹ̀ àwọn àfọwọ́ ní bídíà oyè tí wọ́n ní ká máa ṣàlàyé ọ̀rọ̀ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ líle ní sekínì ni wọ́n sọ wọ́n tún wá bá a kúrò lọ́dọ̀ àwọn àfọwọ́ bídíà wọ́n tún wá bá a dérí àwọn àfa súnà ibi àgbákò ti wá sí wọn ni bí wọ́n ti fèrè jálè agbọ́n nìyẹn kálukú ló sì ní nǹkan tí ń wá lábẹ́ ìpèpè tá à ń pè é bẹ́ẹ̀yàn rí wàhálà ni bẹ́ẹ̀yàn ò rí oyè òfò di méjì ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa kéèyàn láyà kọ́ máa confront àwọn afáàsùn náà kọ́ máa lá kọ́ máa lérí kọ́ máa yẹ̀yẹ́ lérí íńtánẹ́ẹ̀tì nínú àwọn òròyìn àwọn mọ̀náfíkì ni àwọn khawarij àwọn mọ̀náfíkùn wọ́n ní ìròyìn rẹ̀ la àwọn khawarij àwọn náà nílá arákùnrin kan nínú àwọn mọ̀náfíkì ọwọlé wọn kórúkọ yẹn ní Dhul-Khuwaysira anabi ń pín nǹkan ogun tí wọ́n kó wọlé ní Hunayn anabi bẹ̀rẹ̀ sí pín àwọn fámìlì lágbájá tí wọ́n ní fámìlì lágbájá tí wọ́n ní anabi sá ń pín gbogbo ẹ̀ lọ́ba dé pẹ̀lú orúngbọ̀n ṣòkòtò rẹ̀ sì ṣe kíni ó wà níbi kọ́ wà lọ́ba bẹ̀rẹ̀ sí bọ̀ jìgà bó ṣe dọ́dọ̀ anabi báyọ̀ ó ní yá Muhammad kò ní yá Rasulullah aláwọ̀ kan ní pé wọ́n máa ń disrespect àmì wọn nìyẹn kò ní yá Rasulullah ó ní yá Muhammad ẹ̀pọ̀ lọ́nà ti fèsì fáwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ innal ladhina yunadunaka min wara'i hujurat aktharuhum la ya'qilun ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n pè Muhammad lẹ́yìn ilé tí wọ́n ní yá Rasulullah tí wọ́n fún ọ lọ́wọ́ ọlọ́run ní orí wọn ò pé o wọ́n ní làákà inú ara wọn lọ́wọ́ yọjú yìí ó ní yá Muhammad ittaqillaha wa'dil ó yá bẹ̀rù ọlọ́run kó dẹ̀ ṣe déédéé pẹ̀lú tó ń pín yẹn kó pín pẹ̀lú bẹ̀rù ọlọ́run ni o ittaqillah bẹ̀rù ọlọ́run wa'dil ọ̀dẹ̀ pín dọ́gbadọ́gba Ànábì ní la mu'adil faqad khasirtum Ànábì ní tèmi ọba tó wá ṣe déédéé mọ́ agọ̀yìn tèmi ọba tó wá ṣe déédéé mọ́ gbogbo ẹ̀yin àlùmọ̀ ti parun nìyẹn èmi gan wọ́n ní kí wọ́n á kọ́ yín ní déédéé sallallahu alayhi wa sallam faqadiba rasul wọ́n ní Ànábì sọ pẹ̀lú bínú kí wọ́n àtàkì personality rasul sallallahu alayhi wa sallam Ànábì ní inna min dèdè hada Ànábì ní eléyìí tí ń lọ yìí bó ti sọ̀sọ́ fún sọ̀yẹ́ tán ẹ̀fẹ́ kọ̀ wá gbà Ànábì mọ̀ràn ó wá àtàkì Ànábì ó dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ padà yìí sì ń bá tiẹ̀ lọ Ànábì ní inna min amthali hada irú àwọn eléyìí náà ń bọ̀ nígbẹ̀yìn ayé wọ́n ti dé o wọ́n retí pé ó lẹ́yìn ọgọ́rùn ọdún ni wọ́n dé o wọ́n ti ṣe kínní wọ́n ti dé o they have arrived wọ́n ti kalẹ̀ wọ́n ti nàró wọ́n ti bí wọn. inna min dèdè hada qawma àwọn kan bọ̀ ìjọ níjọ ni wọ́n ìjọ sì ni wọ́n lóòótọ́ ìròrí wọn yẹn kò sẹ́nìkan tó lè bàjẹ́ tó lè dàrú lẹ́yìn àwọn nìkan wọ́n máa kàfàrà mùsùlùmí wọ́n máa bà dá àlùsùnà ọ̀nà méjì tán kú sí nìyẹn wọ́n máa kàfàrà mùsùlùmí wọ́n sì máa bà dá kíni àlùsùnà. يقرؤون القرآن لا يجاوز حناجرهم Ànábì ní wọ́n máa ka Al-Qur'ani o Al-Qur'ani làwọn tá a wúye o irú àwọn eléyìí àwọn yòókù wọn ń bọ̀ Al-Qur'ani ni wọn
wọ́n máa kàlù Quran àmàlù Quran yẹn kò ní kọjá kò ní dé ọrùn wọn ibi tó ń jẹ́ máa ń gbà sọ̀kalẹ̀ ń bí gògòrógò ń bí kò ní débẹ̀ wọ́n kàn máa wí lérí àwọn lásán ni nígbà tó yẹn bá kàn ní ń sọ̀rọ̀ lérí àwọn ọ̀rọ̀ yẹn ò dé sàlẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn irọ́ ni wọ́n máa ṣe kínni irọ́ ni wọ́n máa pa kó tó kan ọ̀rọ̀ yìí anabi sallallahu alaihi wasallam anabi ni ta'khiruna salatakum inda salati wa siyamakum inda siyamihi anabi ni ibi tí wọ́n kírun dé irun ẹ̀yin sàábé àwọn sàábé là anabi dárúkọ anabi irun títí yín oyé kò ní kún yín lójú bí irun tiwọn tẹ́ bá rí tí wọ́n kí ẹ máa yẹ̀yẹ́ irun yín pé àwọn lè máa kírun jù wá lọ ju àwọn sàábé lọ ní òkè dé ju àwọn ara wọn lọ báwọn sàábé tó kírun wọn ti mọ̀nú kí tó ànábì ní irun àwọn táwí ìgbà mi ò lè dá ju irun wọn lọ yóò farabalẹ̀ Allahu Akbar yóò farabalẹ̀ yóò kí dáadáa ẹ rí lọ́ọ̀kan mọ́sálásí pé ọlọ́run jẹ́ abirù eléyìí má tọrọ ìbíkúbi ló bí o bó ṣe wà yẹ tó bá ti lè kírun tán kọ́ bó ṣe rí tánẹ̀tì kọ́ máa bàdá kọ́ máa kàfàrà lóko ọmọ yàgbà ẹ̀sìn ọlọ́run anábìrin tó máa ń gbà àwẹ̀ àwẹ̀ tí yóò ní jẹ́ lójú torí pé wọ́n máa gbà àwẹ̀ wọ́n fẹ́ sìn ròyìn wọn àmọ́ anábìrin sọ fún wọn pé à ń gbádùn gbogbo tí bá ti ń bọ́ àfẹ́sìn lọ́lẹ́ furasí wọ́n dàbá àfààyè bá ṣe mistake èébú kọ́kàn àtúnṣe ló ṣe kíni òun lọ́kàn pẹ̀lú làákàyè àti pẹ̀lú ikima àti pẹ̀lú ọ̀wọ̀ àti pẹ̀lú àdúrà